Shukura Ọpẹ́yẹmí ò lè bẹ̀ mí iṣẹ́ kí má jẹ́. She's a very nice sister from my hometown. Wow. Agbakin. Barakat. Ẹ káàsán. Agbakin. Yes. Ó ní 11th of January. Yes, 11th January. Yes. Mo tún wọ́n náà pé kí ni ìgbà tí mo rí kàn yín ó kọ̀ wá ó sì mú wa surprise pé kí la tún ní lónìí kí la tún fẹ́ ṣe. Barakat, don't be surprised. Why I asked you to come is to celebrate a brother. In fact, that brother is from Igbo land. Yes, Barakat. Èèyàn tí mò ń sọ yẹn is a prince. In fact, from the three names, you will know that he's a prince. His name is Adesina Adesola Adewale. Adesina Adesola Adewale. Ọmọ wọn nílé Akíntínlọ́lá Ìwó Odùduọba. Congratulations on your birthday. Wish you long life and prosperity. Ìgbà ọdún kan ṣoṣo. Gbogbo dáradára tí Ọlọ́run ti ṣe fún ẹ kò ní dìbàjẹ́ o. You live long, longer than your ancestors. Wàá fọwọ́ pawú, wàá fèrè kìjòlè. Gbogbo dáradára tí wọ́n ń gbélé ayé ṣe ló máa bá wọn ṣe. La hawla wala quwwata illa billahi al-azim. All your loved ones celebrate you. All your well-wishers celebrate you. Specifically, Ọpẹ́yẹmí Shukurat celebrates you. Thank you for being who you are. Thank you for being a good brother. Thank you. We celebrate you, rejoice with you. Ìgbà ọdún kan ṣe. Ọmọ Akíntínlọ́lá, ọmọ Ọlá, ọmọ Ìwó Olódùọba, ilé Odídẹrẹ́, ẹ̀yẹ ire. Ìwọ lọmọ Ìwó tí ò nílẹ̀kùn, bẹ́ẹ̀ náà ní kọ́kọ́rọ́. Ẹrú wẹ́wẹ́ náà fi ń délé níwò Olódùọba, ọmọ ọba tìlúmèrè. Ìwọ lọmọ olólà tí ṣákẹ́kẹ́, ẹbí wọ lọmọ olólà tí kàbàjà. Bí wo kọlà, bí wo lówó lọ́wọ́. Ẹrú tí ń ṣe mí ní rà mí, tà mí, ó tó mi tèmi jàre. Ọmọ ọba tìlúmèrè, congratulations on your birthday. Wish you long life and prosperity.